ọjọ́ òní, a kú Sunday, ọjọ́ Olúwa, ọjọ́ ìsinmi. Òní ni ọjọ́ tó kẹ́yìn o nínú oṣù karùn-ún ọdún tí a wà nínú rẹ̀ yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún wa lórí ọ̀fẹ́ láti rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà. Níbi gbogbo tá a bá wà lágbàáyé, mo fẹ́ ká ké sí àwọn èèyàn wa nítòsí lọ́nà jíjìn pé ìsìn ọ̀wọ̀ ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni ní èdè tiwantiwa lédè Yorùbá, ìsìn ọ̀wọ̀ ti bẹ̀rẹ̀ o. Ẹ má jẹ́ ká jáfara rárá, ẹ má jẹ́ ká jáfara. Ẹ pe àwọn èèyàn wa, ẹ pe gbogbo wọn, ẹ pín ìsìn, ẹ pín sórí WhatsApp wọn, ẹ pín sórí gbogbo ẹ̀rọ tó wà lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ lórí afọ́rọ̀ yìí náà láti fẹ́ ṣèsìn gẹ́gẹ́ bí ìṣe wa lọ́jọ́jọ́ ìsinmi. Àní dá wa lágara bó ti wó kéré mọ́. Ìsìn ọ̀wọ̀ ti bẹ̀rẹ̀ kí gbogbo àparapọ̀. Bẹ́ẹ̀ ni kájọ jọ́sìn, kò sí àwáwí fún ẹnikẹ́ni wípé mi rí lè jọ́sìn lọ tàbí igbá kan ṣe gbá kan. Kò sí àwáwí fún ẹnikẹ́ni láti má jọ́sìn sí Olúwa. Pàápàá gbogbo àwa tá a jẹ́ ọmọ ọ̀jọ́, gbogbo àwa tá a jẹ́ ọmọ orí òkè yìí, ọmọ pẹpẹ yìí, ọmọ ìpè yìí, níbi gbogbo tá a bá wà lágbàáyé, àsìkò ti bẹ̀rẹ̀ fún wa, àsìkò ti dé, ó sì ti bẹ̀rẹ̀ fún wa pé kájọ ṣe ìsìn ní èdè tiwantiwa, kájọ mọ t'Olúwa ní fún wa ní òní tí oṣù parí. Bẹ́ẹ̀ ni oṣù karùn-ún ó parí lọ́jọ́ òní. Bẹ́ẹ̀ ni kájọ ṣèsìn papọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa. A máa fi ọpẹ́ wọlé. Bẹ́ẹ̀ ni a máa fi ọpẹ́ wọlé ọba tó dá wa sí, ọba tó pa wá mọ́, tó gbà wá lọ́wọ́ ọ̀tá, tó gbà wá lọ́wọ́ ibi, tó gbà wá lọ́wọ́ Sátánì. Òun náà lọ́lọ́run wa, òun lọ́lọ́run wa, òun ní bàbá fún wa, òun lábíamọ tòótọ́. Bẹ́ẹ̀ ni a máa fi ọpẹ́ wa wọlé. A máa gbé ohùn wa sókè níbi tá a bá wà. A máa rú ọkàn wa sókè. A máa fi ìmoore wa hàn. A máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. A máa sọ fún pa ìmoore lóòótọ́. Àní sọ tó bí ẹni pé à ń ṣẹ̀fẹ̀. Àní sọ bí ẹni pé àkọ́ bí ara sí. Àní sọ bí ẹni pé àmọ́ tá à ń sọ. Bẹ́ẹ̀ béèyàn bá ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ó yàtọ̀ sí béèyàn bá ń dúpẹ́ lọ́wọ́ èèyàn. Ìsọwọ́ ọ ní pẹ̀lẹ́ lákọ́ lábo, bẹ́ẹ̀ ni dúpẹ́ lákọ́ lábo. Bẹ́ẹ̀ ni ẹ ṣé yàtọ̀ sí ẹ ṣeun. Bẹ́ẹ̀ ni ó yàtọ̀ síra wọn. Bẹ́ẹ̀ ni bá ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ó gbọ́dọ̀ mọ̀ pé òun dúpẹ́ lọ́wọ́ ọba dániwáyé, ọba táyé ṣe, ọba táyé rọ bí agogo lòun dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Òun dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá, adẹ̀dá, amẹ̀dá. Bẹ́ẹ̀ ni adániwáyé, Ọlọ́run ọba. Bẹ́ẹ̀ ni gbogbo ènìyàn, ọba ẹ̀mí ló dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Bí èèyàn bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ó yàtọ̀ sí bí èèyàn bá ń dúpẹ́ lọ́wọ́ èèyàn. Ó yàtọ̀ sí bí ìyàwó bá ń dúpẹ́ lọ́wọ́ ọkọ, ọkọ bá ń dúpẹ́ lọ́wọ́ ìyàwó, bọ́n bá dúpẹ́ lọ́wọ́ òbí. Ó yàtọ̀ sí bí òṣìṣẹ́ bá ń dúpẹ́ lọ́wọ́ ẹni tó gbà á síṣẹ́. Bẹ́ẹ̀ ni bá bá ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a gbọ́dọ̀ fi gbogbo ọkàn wa dúpẹ́. A gbọ́dọ̀ fi hàn wípé gbogbo ọkàn wa ló mọ́re. Gbogbo ohun tó jẹ́ tiwa, tí a lè tọ́ka sí wípé tiwa rèé, a gbọ́dọ̀ fi mọ́re. A gbọ́dọ̀ fi padà fún wípé a dá ògo padà sọ́dọ̀ rẹ̀. A gbọ́dọ̀ fi fún padà wípé ìwọ ọba ló dá wa sí. Ìwọ náà ló ń ṣètọ́jú wa, ìwọ ló bá wa, ìwọ ni bàbá wa, ìwọ ló ń gbogbo fún wa. A dúpẹ́ lọ́wọ́ rẹ o. A mọ rírì oore rẹ, a mọ rírì ìtọ́jú rẹ nínú ayé wa. A mọ̀ wípé nípa àánú rẹ la ṣe dúró, nípa àánú rẹ la ṣe wà láyé, nípa àánú rẹ la ṣe fi ń mí, nípa orí ọ̀fẹ́ rẹ la ṣe fi wà. Bẹ́ẹ̀ ni a dúpẹ́, a mọ rírì rẹ, a mọ iyì rẹ. Bẹ́ẹ̀ ni a mọ iyì rẹ, a dúpẹ́ lọ́wọ́ rẹ. Bá a ṣe máa ń dúpẹ́ lọ́wọ́ adániwáyé nìyẹn. Bá a ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀gá ògo nìyẹn. Bá a ṣe ń dúpẹ́ lọ́wọ́ Jésù Kristi nìyẹn. A máa ń dúpẹ́ pẹ̀lú gbogbo ọkàn wa ni. Níbi tó bá wà, jẹ́ kí ọkàn rẹ, jẹ́ kí ìmoore ọkàn rẹ, jẹ́ kí ọpẹ́, ìdúpẹ́, ìjọsìn tó ń bẹ ní ọkàn rẹ kó rú sí Ọlọ́run báyìí pé Olúwa ó ṣeun, Ọlọ́run bàbá ó ṣeun, Ọlọ́run ọmọ ó ṣeun, Ọlọ́run ẹ̀mọ́ ó ṣeun. Mo dúpẹ́, mo yìn ọ́, mo dúpẹ́, mo yìn ọ́. Jésù ó ṣé, Jésù ó ṣé, Jésù ó ṣé, Jésù ó ṣé. Mo dúpẹ́, mo yìn ọ́, mo dúpẹ́, mo yìn ọ́. Mo gbé ọ̀gá, mo ṣí ọ lọ́ba lórí ọkọ, mo yìn ọ́. Lórí aya, mo yìn ọ́. Lórí àwọn ọmọ, mo yìn ọ́. Lórí ẹbí, mo yìn ọ́. Lórí ẹ̀gbọ́n àbúrò, mo yìn ọ́. Lórí àwọn òbí, mo yìn ọ́. Lórí àwọn oníbàárà, àwọn tá a jọ ń ṣiṣẹ́, mo yìn ọ́. Lórí gbogbo àwọn alábàágbé, mo yìn ọ́. Mo dúpẹ́, mo yìn ọ́. Lábẹ́ bó ti wù kórí, mo yìn ọ́. Mo dúpẹ́, mo yìn ọ́. Yá ọ̀nà lánàá rẹ kó gbé Olúwa ga. Ìwọ ọba tó jẹ́ ká rí ọjọ́ tó kẹ́yìn nínú oṣù karùn-ún ọdún yìí. A gbé ọ̀gá yìn ọ́, a gbé ọ̀gá yìn ọ́. Ìwọ ọba tó dá wa sí, ò jẹ́ ká sọ ẹ̀yà ara wa nù, ò jẹ́ ká sọnù ká tó sọnù, ò jẹ́ kí a bọ́ síkú lọ́wọ́, ò jẹ́ ká bọ́ sí páńpẹ́ ayé, ò jẹ́ ká bọ́ sọ́wọ́ ọ̀tá.
ó jẹ́ kí wọ́n jí wa gbé, ó jẹ́ kí wọ́n jí wa pa, ó jẹ́ kí ọ̀tá ó dá wa lọ́nà, ó jẹ́ kí wọ́n dá wa gúnlẹ̀ nínú ìrìn àjò àyànmọ́, ó jẹ́ kí ọ̀tá ó borí wa bó ti wù ó kéré mọ́. Ọlọ́run ó ṣeun, Ọlọ́run ó ṣeun, ó ń pèsè rírí jẹ, ó ń pèsè rírí mu, ó ń pèsè rírí ná, ó ń pèsè rírí lò. Ọlọ́run ó ṣeun, Ọlọ́run ó ṣeun, bàbá ó ṣeun, ẹ̀mí ó ṣeun, Ọlọ́run ó ṣeun, bàbá ó ṣeun, ẹ̀mí ó ṣeun, Jésù ó ṣe, Jésù ó ṣe, ẹ̀mí mímọ́ ó ṣe, ẹ̀mí mímọ́ ó ṣe, bàbá ó ṣeun, bàbá ó ṣeun, Jésù Kristi Olúwa wa, àmín. Mo fẹ́ ká sáré sọ gbólóhùn yìí torí òní jẹ́ ọjọ́ tó kẹ́yìn ní oṣù karùn-ún ọdún tá a wà nù rẹ̀ yìí. Òní ní oṣù karùn-ún yìí ó wá sópin. Bí a bá ti máa mú ọ̀la, ọjọ́ ọ̀la tá a rí yẹn tá a wò níwájú yẹn, ó máa jẹ́ ọjọ́ kìíní oṣù kẹfà. Oṣù tuntun lájẹ́ yẹn, oṣù tuntun bẹ́ẹ̀ ni ló máa jẹ́ lọ́la. Àmọ́ orí ọ̀fẹ́ tá a ní pé ọjọ́ tó kẹ́yìn nínú oṣù karùn-ún yóò jẹ́ ọjọ́ Olúwa. Ó jẹ́ ọjọ́ ìsinmi, ó jẹ́ ọjọ́ tí a ní májẹ̀mú láti bọ́ Ọlọ́run pàdé níbi gbogbo tá a bá wà lágbàáyé. Ẹ ká gbàdúrà pé gbogbo àwọn tí kò bá ìfẹ́ Ọlọ́run múnú ayé wa kó wá sópin, ìjìyà kó wá sópin, ìpọ́njú kó wá sópin, gbogbo ohun tó tan mọ́ ẹ̀gbin kó wá sópin, gbogbo àbùkù kó wá sópin, gbogbo ìtìjú kó wá sópin, ìṣẹ́ kó wá sópin, òfò kó wá sópin, ọ̀fọ̀ kó wá sópin. Gbogbo ohun tí kò bá ìfẹ́ Ọlọ́run múnú ayé wa, nínú àyànmọ́ wa, nínú ìrìn àjò wa kó wá sópin. Lábẹ́ bó ti wù kórí, orúkọ wo kó lè máa jẹ́, ogun ọ̀tá ni, ogun ayé ni, ogun ìdílé ni, ogun ẹbí ni, lórúkọ Jésù kó wá sópin. Gbogbo ogun jíjà nínú ayé wa kó wá sópin. Ìwé Àìsáyà ó sọ fún wa 40, ó sọ fún wa pé ogun jíjà wá tán, bẹ́ẹ̀ ni ìtura dé. Mo pa láṣẹ, àdúrà ni o máa gbà níbi tó bá wà pé gbogbo ohun tí ò ní ṣe pẹ̀lú ìfẹ́ Ọlọ́run, ìpinnu Ọlọ́run nínú ayé rẹ kó wá sópin, kó wá sópin. Gbogbo ohun tí ò tán mọ́ ìlérí Ọlọ́run nínú ayé rẹ, nínú ayé mi náà kó wá sópin. Gẹ́gẹ́ bí òní ti jẹ́ ọjọ́ tó kẹ́yìn nínú oṣù karùn-ún ọdún tá a wà nínú rẹ̀ yìí, gbogbo ohun tí Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí nínú ayé rẹ, nínú ayé mi náà kó wá sópin, kó wá sópin. Gbogbo iṣẹ́ àṣeparí ọ̀tá kó wá sópin. Gbogbo àwọn ogun tó ń dàbí wípé àwọn ló fẹ́ gbégbá orókè lórí ọ̀rọ̀ rẹ, lórí ọ̀rọ̀ mi kó wá sópin, kán dópin, kán dòkú lónìí, kán dòkú lónìí, kán wá sópin o, kán dòkú lónìí, kán wá sópin. Agbára Olúwa tú kalẹ̀, a tú agbára Olúwa kalẹ̀ lórí ayé àti àyànmọ́ wa. Gbogbo ohun tó Olúwa ò nífẹ̀ẹ́ sí ó wá sópin lónìí. Bí ọjọ́ òní ti jẹ́ ọjọ́ tó kẹ́yìn nínú oṣù karùn-ún ọdún tá a wà nínú rẹ̀ yìí, gbogbo ohun tó Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí lórúkọ Jésù lórí ọ̀rọ̀ wa, lórí ọ̀rọ̀ rẹ, lórí ọ̀rọ̀ mi kó wá sópin, kó wá sópin. Gbogbo tó tọ́ mọ́ ìjìyà kó wá sópin, gbogbo tó tọ́ mọ́ ìṣẹ́ kó wá sópin, gbogbo tó tọ́ mọ́ ẹkún àti ìmí ẹ̀dùn kó wá sópin, àkọwọ́lérí fẹsẹ̀jọlẹ̀ kó wá sópin, gbogbo tó sọ mọ́ ọ̀fọ̀ òfò kó wá sópin, gbogbo tó tọ́ mọ́ ìjínigbé, ìjínipa, ìjínisọnà kó wá sópin, kó wá sópin. Gbogbo tó tọ́ mọ́ ìrora, ìpọ́njú kó wá sópin. Lábẹ́ bó ti wù kórí, ó kéré ni, ó tóbi ni, kó wá sópin, kó wá sópin. Jẹ́ kí ìgbà ọ̀tun ó dé, jẹ́ kí ìgbà ọ̀tun ó bẹ̀rẹ̀, jẹ́ kí ìgbà ọ̀tun ó dé, jẹ́ kí ìgbà ọ̀tun ó bẹ̀rẹ̀. Jésù Kristi Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Mo gbàdúrà fún gbogbo ènìyàn tó ń gbọ́ mi. Gẹ́gẹ́ bí òní ṣe jẹ́ ọjọ́ tó kẹ́yìn ní oṣù karùn-ún ọdún tá a wà nù rẹ̀, mo kéde tàṣẹtàṣẹ gẹ́gẹ́ bí wòlíì, ìtọ́ni rẹ̀ àti àpọ́sítélì ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀, alibro di veli katabarakata. Ìwọ tó rà mí yẹn ṣe ni o, ìwọ tó rà mí ṣe, ìwọ tí gbogbo ọkùnrin gbogbo ẹ̀mí rẹ̀ bẹ lórókè, bẹ lórí pẹpẹ yìí, ó tó bẹ nínú gbólóhùn tó bẹ nínú ohun àṣẹ yìí. Mo pa á láṣẹ fún ọ, gbogbo ohun tí ò bá fẹ́ Ọlọ́run múnú ayé rẹ kó dópin, ìjìyà kó dópin, ìpọ́njú kó dópin, ìṣẹ́ kó dópin, ìjátilẹ̀ kó dópin, ìjátilẹ̀ kó dópin, ìdágúnlẹ̀ kó dópin, àmúbá kó dópin. Gbogbo ohun tí ò bá ìfẹ́ Ọlọ́run mọ́ kó dópin nínú ayé rẹ. Mo pa á láṣẹ, ìgbà ọ̀tun bẹ̀rẹ̀, ìgbà ọ̀tun bẹ̀rẹ̀, bẹ́ẹ̀ ni ó sì rí, kò yí padà. Jésù Kristi Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Mo kéde lẹ́ẹ̀kan sí wípé oṣù tuntun tá a máa mú kó jẹ́ oṣù agbára, kó jẹ́ oṣù ayọ̀, kó jẹ́ oṣù ìṣẹ́gun. Ìwọ tí ẹ pé a ti dá ogúnlẹ̀ kó tó tó ọjọ́ òní, ó yá dìde kó tọ ìmọ́lẹ̀. Alibro kò sí tabarakaba. Ìwọ tó jẹ́ wípé o ò tí ì rí ìṣẹ́gun látìgbà tí ọdún yìí ti bẹ̀rẹ̀, ó yá gba ìṣẹ́gun.
ìṣẹ́gun lórí ètò ìṣúná owó, ìṣẹ́gun lórí káràkátà, ìṣẹ́gun lórí ìsọnidọ́lá, ìsọnidí ńlá, ìṣẹ́gun lórí ìṣerere nínú àyànmọ́, ìṣẹ́gun lórí àṣeyọrí nínú ìdáwọ́lé. Ó yá gba ìṣẹ́gun, ṣẹ́gun ọ̀tá, ṣẹ́gun ọ̀tá, gbogbo àwọn tó dojúkọ ẹ́, gbogbo àwọn tó dojúkọ, gbogbo àwọn tó dí ọ lọ́nà, gbogbo àwọn tó ń yọ lẹ́nu, ó yá lọ ṣẹ́gun wọn. Gba ìṣẹ́gun, gba iyì kó gba ìṣẹ́gun, lọ ṣe rere. Ó sì tuntun yìí wá jẹ́rìí ayọ̀, bẹ́ẹ̀ ni yóò sì rí kò yí padà. Jésù Olúwa wa, àmín, àmín lórúkọ Jésù Kristi. Mo fẹ́ ká sáré gba àdúrà yìí kan sí wípé Olúwa, àkókò tó láti gbọ́ ọ̀rọ̀ rẹ, bá mi sọ̀rọ̀. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó yé mi, jẹ́ kó sọ mí di odindi, jẹ́ kó sọ mí di alágbára, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó tù mí nínú, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó bá mi lálejò, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó yí ayé mi padà. Bá Olúwa sọ̀rọ̀ ní ṣókí pé Olúwa bá mi sọ̀rọ̀ rẹ, mo fẹ́ gbọ́ ọ̀rọ̀ rẹ látorí ìtẹ́ ògo wá. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó jáde sí mi tàṣẹtàṣẹ, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó rà mí padà. Bá Olúwa sọ̀rọ̀, bá Olúwa sọ̀rọ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ọlọ́run gbogbo àgbáyé, àkókò tó fún wa láti gbọ́ ọ̀rọ̀ rẹ, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé o ò pè wá lásán láti wá ọ lásán. Gbogbo àti àbá láǹfààní àti orí ọ̀fẹ́ láti wá síwájú rẹ náà ló ní ohun ìní fún wa, o ní ẹ̀bùn fún wa, o ní ìṣúra fún wa, o sì fẹ́ fún wa ní ọ̀rọ̀ rẹ tí ó mú wa láradá, tí ó tú wa nínú ìdè ọ̀tá, tí ó fún wa ní ìpín wa padà. Olúwa, tí ó mú kí ẹ̀tọ́ wa kó bọ́ sí wa lọ́wọ́. Olúwa, lónìí bá wa sọ ọ̀rọ̀ rẹ, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó yé wa. Rán ọ̀rọ̀ rẹ sí wa, Bàbá, níbi gbogbo tá a wà lágbàáyé, rán ọ̀rọ̀ rẹ sí wa. Ọ̀rọ̀ rẹ kó dá wa láre, ọ̀rọ̀ rẹ kó mú ìṣẹ́gun wá fún wa. Jésù Kristi Olúwa wa, àmín. A máa tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ àti àkórí tá a bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lórí ìpàdé Mósè àti Olúwa nínú ìwé Ẹ́sódù orí 3. Nígbà tí Mósè pàdé Olúwa ní ọ̀nà tí ó dàbí alára lọ́jọ́ wọn nì, tí ó rí iná tí ń jó ìgbẹ́ tí ìgbẹ́ ò sì run. Ìwé mọ́ sọ wípé ohùn Olúwa kọ sí nígbà tí Mósè kọjú sí ohun tí wọ́n rí pé iná ló ń jó ìgbẹ́ ò sì run yìí. Ohùn Olúwa kọ sí pé Mósè, Mósè. Ó dáhùn pé èmi rèé Olúwa. Ó ní bọ́ sálúbàtà rẹ kúrò lẹ́sẹ̀ rẹ, nítorí ilẹ̀ tí ìwọ wà ilẹ̀ mímọ́ ni. Ìpè yìí, ìpè àtọ̀runwá ni ohun tá a fẹ́ tẹnumọ́ lónìí nìyẹn. Kí ni ìdí tí ìpè yìí fi wáyé? Kí ló dé tá a kọ sí Mósè báyìí? Kò ń ṣe nítorí iṣẹ́ tá a fẹ́ gbélé lọ́wọ́ nìkan ni, irọ́. Gbogbo Olúwa bá pè wá lóòótọ́, tó fẹ́ ká jẹ́ alábàápín nínú ohun tó jẹ́ àti ohun tó ní, lóòótọ́ la gbé iṣẹ́ lé wa lọ́wọ́, torí iṣẹ́ ẹ ló máa jẹ́ kó yé wa wípé lóòótọ́ la ti di alábàápín pẹ̀lú Olúwa o, lóòótọ́ la ti dàpọ̀ pẹ̀lú Olúwa, lóòótọ́ ni ìwà Ọlọ́run ti bọ́ sí ara wa, ti ní ìwà bí Ọlọ́run o. Torí tí ò bá gbé iṣẹ́ lé wa lọ́wọ́, a ò ní mọ rírì ohun tó ti ṣẹlẹ̀ sí wa o, a ò ní mọ rírì wípé lóòótọ́ la bá Olúwa pàdé o, lóòótọ́ la fi ojú wa rí ògo rẹ̀ o, a ní mọ rírì rẹ̀ o bí ò bá gbéṣẹ́ lé wa lọ́wọ́. Lóòótọ́ ni yóò gbéṣẹ́ lé wa lọ́wọ́, àmọ́ lákọ̀ọ́kọ́ ìpè àtọ̀runwá yìí kí ló ń pè wá wọ inú rẹ̀? Nítorí náà nígbà tó bá Mósè pàdé ní orí òkè Hórébù ní Ẹ́sódù orí 3, ó sọ fún wípé bọ́ sálúbàtà rẹ kúrò ní ẹsẹ̀ rẹ. Kókó ohun tá à ń sọ lákòókò yìí rèé, a sì ń bá wa túmọ̀ rẹ̀ ní ọ̀nà tá a fi yé wa wípé ìwọ náà tó fẹ́ tọ̀ Ọlọ́run wá, tó fẹ́ dàpọ̀ pẹ̀lú Ọlọ́run, tó bá fẹ́ bá Ọlọ́run rìn, ohun àkọ́kọ́ tó máa kọ́kọ́ ṣe ni pé wàá bọ́ sálúbàtà rẹ kúrò ní ẹsẹ̀ rẹ. Wàá bọ́ ni o. A sọ fún wa lọ́sẹ̀ tó kọjá wípé sálúbàtà túmọ̀ sí gbogbo àwọn ohun tí a mọ̀ gẹ́gẹ́ bí ohun tí ara, ohun tí ayé yìí a máa bọ́ kúrò. Gbogbo àwọn ohun tí a gbẹ́kẹ̀lé, ohun tí a fi ṣe ìrètí wa, ohun tí a fi ṣe ọkàn wa, a máa bọ́ wọn kúrò. Gbogbo ohun tó ń yọ wá lẹ́nu yẹn àti gbogbo bá a ṣe ń ronú nípa ayé wa, a máa bọ́ wọn kúrò, a máa pa wọ́n tì o. Gbogbo ohun tí a rò wípé ọpọlọ wa ti tó, agbára wa ti tó, ipá wa ti tó, a nílò nǹkan kan mọ́, a máa pa tì, a máa bọ́ kúrò lẹ́sẹ̀ wa.
gbogbo ìrìnkèrindò wa tá à ń rìn gbogbo àti lọ àtàbọ̀ àtọ́fẹ́ à ń lọ síbi tó wù wá à ń ṣe ohun tó wù wá bó bá ṣe rí sí wa náà la ṣe ń ṣe bó bá ṣe yí wa sí náà la ṣe ń ṣe bẹ́ẹ̀ ni gbogbo yẹn ó la máa bọ́ kúrò a máa pàtì sẹ́gbẹ̀ẹ́ kan a máa kẹ̀yìn sí òun ló túmọ̀ sí pé bọ́ sálúbàtà rẹ kúrò ní ẹsẹ̀ rẹ torí ilẹ̀ tó tẹ̀ yẹn ilẹ̀ tó dúró sí ilẹ̀ mímọ́ ni ohun Olúwa àkọ́kọ́ sí Mósè nìyẹn nígbà tí Joshua pàdé olórí ogun gẹ́gẹ́ bí a ti kà á lọ́sẹ̀ tó kọjá ohun Olúwa sí náà nìyẹn pé bọ́ sálúbàtà ẹsẹ̀ rẹ kúrò lẹ́sẹ̀ rẹ orí kò bọ́ o ò lè tú wọ̀ mọ́ ìwà àtọlọ́run fẹ́ wà ní pẹ́kípẹ́kí ìwà àtọlọ́run fẹ́ dàpọ̀ bí ènìyàn ọkọ àti ìyàwó bá fẹ́ dàpọ̀ lónìí wọ́n á bọ́ aṣọ ara wọn wọ́n á wà ní ìhòòhò bẹ́ẹ̀ ni tó bá fẹ́ bá Ọlọ́run dàpọ̀ wọ́n náà wá bó ṣe rí wá wá mú àwọn ohun ìdíwọ́ wá mú kúrò wọ́n á mú àwọn ohun ìdènà rẹ̀ wá mú kúrò nítorí pé Ọlọ́run wà bí ó ṣe rí ìwọ náà á ṣe kiri wá wà bó ṣe rí bó ṣe dá ọ wá pẹ́kí pẹ̀lú Ọlọ́run wá gbà láti dàpọ̀ pẹ̀lú Ọlọ́run bí Ọlọ́run ṣe rí bó ṣe rí gẹ́lẹ́ náà nìyẹn ó ní ká bọ́ sálúbàtà ẹsẹ̀ wa kúrò lẹ́sẹ̀ wa torí ẹni tó bá fẹ́ dúró níwájú Olúwa fẹ́ dúró ní ilẹ̀ mímọ́ ẹni tó bá fẹ́ gbé ohùn Olúwa àbẹ́ni tó fẹ́ máa gbóhùn Olúwa àbẹ́ni tó bá fẹ́ dàpọ̀ pẹ̀lú Olúwa ẹni tó bá fẹ́ pín nínú ìwà láàyè rẹ̀ á jẹ́ ẹni tó fẹ́ nípa àti ìpín nínú ìwà mímọ́ rẹ̀ nítorí náà ìwà mímọ́ Ọlọ́run máa ó túmọ̀ sí wípé a gbọ́dọ̀ mú gbogbo ìdíwọ́ kúrò ohun ìdíwọ́ ohun tó dàbí ẹ̀ṣẹ̀ ohun ìdíwọ́ ohun tó dàbí wípé agbára lé ẹ̀wọ̀n ayé ìyàbá agbára lé ènìyàn a gbọ́dọ̀ mú kúrò tá a bá fẹ́ ṣe kíni tá a bá fẹ́ nípìn nínú ìwà láàyè Ọlọ́run nítorí pé ìpè tó pè wá ìpè àtọ̀run wá ni ìpè tó sì pè wá kò pè wá pé ká máa lo ọpọlọ wa o kò pè wá pé ká máa lo agbára wa ká máa lo ipá wa kò pè wá pé ká máa ná owó wa ká máa nọ́ra ká náwó ká nára ni mo náwó mo nọ́ra irọ́ kò pè wá láti máa ṣe bá ṣe ń ṣe tẹ́lẹ̀ ó pè wá láti juwọ́lẹ̀ ni ó pè wá láti ṣe kíni láti juwọ́lẹ̀ láti fàyè gbà á kóun wá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ iṣẹ́ tó fẹ́ ṣe fún ara wa iṣẹ́ tó fẹ́ ṣe láti ṣojú wa kóun wá ṣe kó ṣojú wa nítòótọ́ olùwé máa ń sọ pé òpin ní ṣọlá bẹ́ẹ̀ ni ẹni tó ti ṣèlérí náà ló ní agbára àti múlérí rẹ̀ ṣe òun ló pè wá ló gbà wá síṣẹ́ òun náà ló fẹ́ ṣe o ó fẹ́ ká jẹ́ ohun èlò fún ni o ó fẹ́ ká ṣojú rẹ̀ ni nítorí náà ó pè wá nítòótọ́ ká bá wá ìsinmi ká wá sí ìsinmi bí ìsinmi ó fẹ́ fún ọkàn wa ní ìsinmi nítorí pé kí Mósè tó pàdé Olúwa lórí òkè Hórébù yìí ọkàn rẹ̀ ò ní ìsinmi ó ń lọ kìràkìtà ó lọ káàkiri ó sá ní Íjíbítì ó wà lọ́dọ̀ bàbá ìyàwó rẹ̀ ó ń darandaran ló ń ṣe káàkiri fún odidi 40 ọjọ́ ó ti dàgbà síbẹ̀ kò mọ bí ilé ayé rẹ̀ ṣe rí ọkàn rẹ̀ wá sí ìsinmi ó mọ̀ wípé òun ní àìbalẹ̀ ọkàn ó mọ̀ wípé gbogbo ìlà ìlú ayé yìí ló ń bẹ lọ́kàn wọn àmọ́ nígbà tí ìpè jáde sí i a pè é gẹ́gẹ́ bí gbogbo àwọn ènìyàn tí ìpè Olúwa jáde sí gẹ́gẹ́ bí gbogbo àwọn ènìyàn tí ìpè àtọ̀run wá jáde sí ó pè wá lákọ̀ọ́kọ́ kí ọkàn wa kó rí ìsinmi torí ọkàn tí ò bá rí ìsinmi kò lè rójú ráàyè o ọkàn tí ò bá rí ìsinmi kò lè rí wájú ọkàn tí ò bá rí ìsinmi kò lè mọ ibi tó yẹ kóun gbà kò lè mọ ibi tó yẹ kóun lọ bẹ́ẹ̀ ọkàn tí ò bá tí ì rí ìsinmi kò lè mọ ẹni tí Ọlọ́run jẹ́ kò sì lè bọ́ lọ́rùn rẹ̀ torí pé ohun tí Ọlọ́run fẹ́ kọ́kọ́ fún ọkàn rẹ kó yé ba lè yí ọ kí gbàgbọ́ rẹ ba lè gbórí kó lè fi ẹsẹ̀ múlẹ̀ òun ni pé kí ọkàn rẹ kó wá síbi ìsinmi òun náà ni ó pè wá láti ọ̀run wá bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bó ṣe pe Mósè gẹ́gẹ́ bó ṣe pe àwọn ẹni ìṣáájú òun náà ló ń pè wá báyìí ìwọ tó ń gbọ́ mi náà ìgbẹ́ tó ń jó tí náà ń jó tó sì ń jó tí ìgbẹ́ òṣèlú òun náà ló ń gbọ́ yìí ohun Olúwa ní gbogbo àrà tọ́lọ́run bá nílò àti dá láti pè ọ́ wá sọ́dọ̀ rẹ̀ náà ló máa ń dá òun náà ló máa fi gbé àwa kan kalẹ̀ sórí afẹ́fẹ́ sórí afọ́nà pé ó yẹ máa polongo mi káàkiri àgbáyé á gbé àwọn kan pa kalẹ̀ á ní kí wọ́n máa ṣèṣọ́jí káàkiri á ní kí wọ́n máa kó àwọn èèyàn gbogbo rẹ̀ ní wípé ká máa polongo rẹ̀ káàkiri pé gbogbo ènìyàn tó bá lè kọjú sí àrà yẹn tó bá lè kọjú sí ohun tí wọ́n ń ṣe ń bẹ̀ lórúkọ Olúwa yẹn gbogbo wọn lọ́lọ́run fẹ́ ṣẹwọ́ sí ó fẹ́ pè wọ́n wá pé súnmọ́ bí Mósè ni ọ́ máa bọ̀ Mósè ni ọ́ súnmọ́ bí bọ́ sálúbàtà ẹsẹ̀ rẹ̀ ẹ̀ rí pé kó o bá ti súnmọ́ bí tó o ti kọjú sí á ní pé o nílò àti ṣàtúnṣe bẹ́ẹ̀ ni o nílò àti ṣàtúnṣe gbogbo ohun tó o mọ̀ tẹ́lẹ̀ gbogbo bó ṣe ń ṣe ilé ayé rẹ tẹ́lẹ̀ o nílò àti gbé sẹ́gbẹ̀ẹ́ kan kó o pàtì kó o wá jẹ́ ìpè Ọlọ́run
kó wá jẹ́ ti Ọlọ́run torí pé ìpè tó pè ọ́ ó fẹ́ kó wá ṣe alábàápín ìwà mímọ́ rẹ̀. Mo sì sọ fún ọ tí ìwà mímọ́ jẹ́. Ìwà mímọ́ jẹ́ gbogbo ohun tí Ọlọ́run jẹ́. Ìwà mímọ́ jẹ́ gbogbo ìfihàn Ọlọ́run fún wa. Ìwà mímọ́ ni ìṣerere Ọlọ́run nítorí ìwà mímọ́ rẹ̀ ni. Gbogbo bọ́lá ṣe dára nítorí ìwà mímọ́ rẹ̀ ni. Bó ṣe lágbára torí ìwà mímọ́ rẹ̀ ni. Gbogbo tí Ọlọ́run jẹ́ fún ènìyàn òun ni à ń pè ní ìwà mímọ́ rẹ̀. Ìwà mímọ́ Ọlọ́run torí Ọlọ́run mímọ́ ni Ọlọ́run. Nítorí náà ó ń pè wá ìpè àtọ̀runwá wípé yóò fún ọkàn wa ní ìsinmi kí a lè jẹ́ alábàápín nínú ìwà mímọ́ rẹ̀, ká lè jẹ́ alábàápín nínú ogún ìbí rẹ̀ àti gbogbo ohun tó fẹ́ jogún fún wa. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti orí ìwé Mátíù orí 11 yẹn ẹsẹ̀ 52 yẹn sí ìsàlẹ̀. Ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́. Kò sẹ́ni tó ń bẹ láyé tí ò ṣiṣẹ́. Iṣẹ́ rẹ lè kéré, iṣẹ́ lómi lè tóbi, àmọ́ òun ṣe nǹkan kan. Báwo ni mo ṣe mọ̀ pé òun ṣe nǹkan kan? Mo máa ń sọ fún ènìyàn wípé àwọn tó ń pè ní onímẹ́lẹ́, àwọn tó ya ọ̀lẹ, kò sí ẹnikẹ́ni tó ya ọ̀lẹ bẹ́ẹ̀. Aráyé ló kàn máa ń sọ̀yàn lórúkọ. Bó o bá ti ní nǹkan tó yẹ kó o ní, wọ́n á sọ ẹ́ lórúkọ. Bó o bá ti jẹ́ ohun tó yẹ kó o jẹ́, wọ́n á sọ ẹ́ lórúkọ. Bó o bá ní àléébù kan tàbí òmíràn, wọ́n á fi sọ ẹ́ lórúkọ. Bí ilé ayé ṣe rí nìyẹn, bí ilé ayé ṣe wà nìyẹn, bá a ṣe bá ayé nìyẹn, bá ayé ṣe ti máa tẹ̀síwájú nìyẹn. Kò sẹ́ni tí kò kì í ṣiṣẹ́. Báwo la ti mọ̀ gbogbo ènìyàn ń ṣiṣẹ́? Bó o bá tiẹ̀ máa gbé ìgbésẹ̀, òun ronú. Kò sẹ́ni tí ò ronú torí gbogbo bọ́lá ṣe dá ènìyàn, ó fún wa ní ọkàn tí a fi ń ronú. Nítorí náà ìwọ tí ò bá máa fi ọwọ́ rẹ ṣe nǹkan kan tí àwọn èèyàn lè rí gẹ́gẹ́ bí iṣẹ́, tí ò bá máa fi ẹsẹ̀ rẹ ṣe nǹkan tí àwọn èèyàn rí gẹ́gẹ́ bí iṣẹ́, wàá máa ronú rẹ̀. Bẹ́ẹ̀ ni bébí bá pa ọ́ wá ronú. Bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ò ní ronú. Olúwa rí gẹ́gẹ́ bí iṣẹ́. Bẹ́ẹ̀ ni iṣẹ́ ní ìrònú. Bẹ́ẹ̀ ni iṣẹ́ ní ìrònú, iṣẹ́ ní ìgbésẹ̀, iṣẹ́ ní ìgbìyànjú. Bẹ́ẹ̀ ni iṣẹ́ ní àjò. Kò sẹ́ni tí ò ń ṣiṣẹ́ láyé. Gbogbo ẹni tí Ọlọ́run dá ó rí wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ torí pé níbi tó bí ọ sí kọ́ ló wà. Ó ti kọjá ibi tó bí ọ sí, ó ti dàgbà sókè. Iṣẹ́ kan nìyẹn. O ti ronú, o ti lọ lé ìwé. Ìwọ tí o sì lọ lé ìwé, o ti ṣe nǹkan kan tàbí òmíràn. A ti fún ọ ní oríṣiríṣi orí ọ̀fẹ́ kan tàbí òmíràn. O ṣe láǹfààní kan tàbí òmíràn. O lo arapa iṣẹ́ kan nìyẹn. Gbogbo ìpinnu tó ń ṣe láyé rẹ̀, ìpinnu iṣẹ́ ni. Àárẹ̀ àwọn kan lónìí láyé tá wà ń sìn, à ń fún ọ ní owó ribiribi nítorí pé wọ́n mọ bí a ṣe ń ṣe ìpinnu dáradára. Bẹ́ẹ̀ ni ara iṣẹ́ ni. Ìrònú dáradára ara iṣẹ́ ni. Àwọn kan wà lónìí, wọ́n ń gba owó ribiribi nítorí kán ba lè máa ṣe ìrònú àti ìpinnu dáadáa. Ẹni tó bá jẹ́ bí ààrẹ orílẹ̀-èdè, a ní kó a máa ronú kó sì máa ṣe ìpinnu dáadáa ni. Gbogbo àǹfààní àti owó àti ọ̀rọ̀ tí a ń fún àti àpẹẹrẹ tá à ń fún nítorí kó lè ṣe ìpinnu dáadáa, torí kó ba lè ronú dáadáa. Nítorí kò sí ohun tí èèyàn ń ṣe láyé yìí tó bá ti gbọ́, tó bá ti ń dàgbà tí ò ṣe iṣẹ́. Jésù sọ fún wa wípé ẹ wá sọ́dọ̀ mi. Ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wúwo lé lórí. Ẹrù wúwo yìí ó jẹ́ ẹrù ẹ̀ṣẹ̀. Kò sọ wípé nítorí pé olówó àbó olówó, irọ́. Kò ní ṣe pẹ̀lú ohun tí ara. Ẹrù wúwo jẹ́ ẹrù tó ń bẹ lókàn àyà rẹ. Ẹrù wúwo jẹ́ ẹrù tí ò fún ọkàn rẹ ní ìsinmi. Ẹrù wúwo jẹ́ gbogbo ìhà ìlò ayé rẹ. Ó jẹ́ gbogbo ohun tó ń já ọ láyà. Ó jẹ́ gbogbo ohun tó ń pa ọ láyà. Ó jẹ́ gbogbo ohun tó mú kí ọkàn kó máa fòòró ẹ̀mí rẹ. Ẹrù wúwo jẹ́ gbogbo ohun tí bó ṣe ní ọrọ̀ tó ọkàn rẹ ò lélẹ̀. Ẹrù wúwo jẹ́ gbogbo ohun tí bó ṣe ní ọlá tó ọkàn rẹ ò lélẹ̀. Ẹrù wúwo jẹ́ gbogbo ohun tí ó wà nínú ayé yìí tí a fún ọ ní àǹfààní àti orí ọ̀fẹ́ láti ṣe alábàápín rẹ̀. Síbẹ̀ ọkàn rẹ ò lélẹ̀. Ìwọ náà rí wípé o wà lófìfo. Tí o bá dá wà ló bá ronú ayé rẹ, wà wò wípé nǹkan kan ò tí ì pé, nǹkan kan ò tí ì yanjú. Ó dàbí wípé ara mi ò lélẹ̀, ọkàn mi ò lélẹ̀. Torí tó o bá tí ì gba Jésù lólúwa àti olùgbàlà rẹ, àbò ti gba Jésù àmọ́ o ò tẹ̀lé Jésù. Torí àwọn kan gba Jésù, wọ́n kàn wọ́n tẹ̀lé Jésù. O ò tẹ̀lé, ọkàn rẹ yóò ní ẹrù wúwo, kò ní balẹ̀. Nítorí wípé ìsinmi tí Jésù fún àwọn tó jẹ́ tirẹ̀ àti àwọn tó gbà á gbọ́ tó sì ń tẹ̀lé, tó ń fi ìwà rẹ̀ ṣe ìwà, ìsinmi ọkàn yẹn kò ní sí fún ọ o tí o ò bá ti tẹ́wọ́ gbà. Ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wúwo lé lórí. Èmi ó sì fi ìsinmi fún yín. Ó fẹ́ fi ìsinmi fún ọkàn rẹ gẹ́gẹ́ bí ó ṣe fi ìsinmi fún ọkàn mi, gẹ́gẹ́ bí ó ṣe fi ìsinmi fún gbogbo àwọn ọkàn tó gbà á tó sì ń tẹ̀lé. Kì í ṣe kó máa gbà á nìkan, wá gbà á gbọ́, wá máa tẹ̀lé, wá gbà á gbọ́, wá máa tẹ̀lé, wá fi ìwà rẹ̀ ṣe ìwà, wá fi ọgbọ́n rẹ̀ ṣe ọgbọ́n, wá fi ìpinnu rẹ̀ ṣe ìpinnu, wá fi ètò rẹ̀ ṣe ètò. O ò ní sọ wípé
nígbà tó gbà á tán o fẹ́ máa gbé ìgbé ayé bó ṣe wù ọ́, o fẹ́ fẹ́ràn ohun ayé, o tún fẹ́ fẹ́ràn ohun ti Ọlọ́run, ohun ìjọba Ọlọ́run, irọ́ ìkọlù máa fọwọ́ mú. Tó o bá ti gba Jésù o ti di ti Ọlọ́run. Gbogbo tó ní ṣe pẹ̀lú ìjọba Ọlọ́run ló máa fọwọ́ mú, ló máa dìrọ̀ mọ́, ó máa kẹ̀yìn sáyé yìí. Ẹgbọ́n tó sọ, ó ní ẹ gba àjàgà mi sí ọrùn yín. Ó pè é ní àjàgà torí pé ó mọ̀ wípé òye rẹ̀ ò lè yé wa. Àjàgà ni wípé ó máa ṣe ìpinnu tí Jésù ń ṣe náà ló máa fara mọ́ o. Ó máa kọ ohun ayé yìí, ó ní máa ṣe ìpinnu fún ara rẹ mọ́. Gbogbo ìpinnu tó máa ṣe á jẹ́ ìpinnu tọ́lọ́run fẹ́ fún ọ. Wọ́n náà fún ara rẹ wá máa wá ojú Olúwa láti mọ ìfẹ́ rẹ̀ fún ayé rẹ. Wàá gbé ìgbé ayé tó fẹ́ wu Ọlọ́run, wàá gbé ìgbé ayé aláìlẹ́ṣẹ̀. Òun ló sọ fún wa pé ẹ gba àjàgà mi sí ọrùn yín kí ẹ sì máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi. Torí pé nígbà tó bá ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ló máa fi ìwà rẹ̀ ṣe wà. Ó ní ọ̀rẹ́jọ̀rẹ́ ló ń jẹ́ ìwájọ̀wà, ìwájọ̀wà ló jẹ́ ọ̀rẹ́jọ̀rẹ́. Ó súnmọ́, ó ń ṣe ọmọlẹ́yìn rẹ̀, ó ń ṣe ọ̀rẹ́ rẹ̀ tí ìwà rẹ̀ ò bá sí lára rẹ̀. Ìwọ tí ò bá ti ní ìwà bí Ọlọ́run, a lè pè ọ́ ní ọmọ Ọlọ́run. Ọmọ èṣù ni ẹ́ o tó bá ti ní ìwà bí Ọlọ́run. Àwọn tó jẹ́ ọmọ Ọlọ́run ní tòótọ́, àwọn ló ní ìwà bí Ọlọ́run. Àwọn la lè rí ká lè sọ wípé lóòótọ́ àwọn lè ti bá Ọlọ́run pàdé. Lóòótọ́ Ọlọ́run gbé pẹ̀lú àwọn sì ń gbé pẹ̀lú Ọlọ́run. Ó ní wípé ẹ máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi nítorí onínú tútù àti onírẹ̀lẹ̀ ọkàn ni èmi. Ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín. Ṣé rí bẹ́ẹ̀? Ìpè àtọ̀runwá tó ń pè wá láti rí ìsinmi fún ọkàn wa ni o. Ó nítorí àjàgà mi rọrùn, ẹrù mi sì fúyẹ́. Ó fúyẹ́ lánàá, ó fúyẹ́ lónìí, ó sì fúyẹ́ títí ayérayé. Tí a bá ti gbé ẹrù wọlé ẹ lọ́kàn, kì í ṣe ẹrù Jésù ni o. Jésù kọ́ bí o ti gba ìrere mìíràn gbọ́ ni o. Ẹrù Jésù kọ́ yẹn. Ẹrù Jésù ó rọrùn, ó sì ṣe kíni, ó sì fúyẹ́ o. Bẹ́ẹ̀ ni, nítorí pé ohun tó ń bi ọ́ ni wípé kó o gbàgbọ́, kó o sì tẹ̀lé. Ìwọ tó bá gbàgbọ́ lóòótọ́ nínú Jésù, wá tẹ̀lé Jésù, wá kẹ̀yìn sáyé o. Ò ní máa bá ohun ayé ṣeré. Ìbárí ayé ìṣọ̀tá Ọlọ́run ni. Ò ní máa báyé rẹ̀ kó máa mú ohun ayé kó máa mú wọnú ìjọba Ọlọ́run. Kí o máa fẹ́ ṣe bí àwọn ará ayé nínú ìjọba Ọlọ́run. Ikọ́ ló máa fẹsẹ̀ mú. Èèyàn kì í sùn orí ibùsùn méjì papọ̀. Ò lè wọnú ọkọ̀ méjì papọ̀. Ò lè gbénú ilé méjì papọ̀. Kò ṣeé ṣe. Ikọ́ ló máa faramú. Èèyàn lè ní Olúwa, ò lè lọ́gàá méjì, ọ̀gá kan lèèyàn ní. Ikọ́ ló máa faramú. Nítorí náà ó ní nítorí àjàgà mi rọrùn, ẹrù mi sì fúyẹ́. Ìwọ tó bá jẹ́ wípé o fẹ́ gbọ́ ìpè àtọ̀runwá yìí, tí wọn náà fẹ́ kọbi ara, tó fẹ́ juwọ́lẹ̀ fún ìpè tó ń kọ sí ọ lónìí, gẹ́gẹ́ bí Mósè ṣe juwọ́lẹ̀ fún tó ní bọ́ sálúbàtà ẹsẹ̀ rẹ̀ torí ibi tó wà. Yóò kọ́kọ́ fún ọ ní ìpèníjà wípé o nílò àti ṣe àtúnṣe o. O nílò àti ṣe àtúnṣe. Àwọn ohun tó mọ̀ tẹ́lẹ̀ o máa pa wọ́n tì o. Bó ṣe ń ṣe ìgbésí ayé rẹ tẹ́lẹ̀ o máa pa wọ́n tì o. Gbogbo pé ìwọ náà lọ́pọlọ, ìwọ náà lè ṣe gbá, lè ṣàwo, mo lè dogun, mo lè dọ́gbọ̀n, mo lè ṣe gbá, mo lè ṣàwo, mo lọ́pọlọ, mo gbọ̀ngàn, mo kàwé, mo ṣe gbá, mo lówó, mo lọ́rọ̀, mo ṣe gbá. O máa pa gbogbo yẹn tì o. O máa kọ́kọ́ pa á tì náà, o máa bọ́ sálúbàtà ẹsẹ̀ rẹ. O máa wá tọ̀ Ọlọ́run wá bí ó ṣe dá ọ, bí ó ṣe dá ọ. O máa tọ̀ wá láti kọ́lá lọ́dọ̀ rẹ̀. O máa tọ̀ wá láti fi ọgbọ́n rẹ̀ ṣọgbọ́n. O máa tọ̀ wá láti fi ìwà rẹ̀ ṣe ìwà. O máa tọ̀ wá kó lè rí ìsinmi fún ọkàn rẹ. Tí o bá ti gbàgbọ́ nu rẹ̀, tí o sì ń tẹ̀lé, ló máa tó rí ìsinmi fún ọkàn rẹ. Ó pè wá láti rí ìsinmi fún ọkàn wa. Torí tá a bá ti rí ìsinmi fún ọkàn wa, ojú wa ríran dáadáa, a máa rí kedere, a máa rí ipa ọ̀nà èyí tó ń fi hàn wá láti tẹ̀lé. Tá a bá ti rí ìsinmi fún ọkàn wa, a mọ̀ wípé a ní ìkankan ṣe pẹ̀lú ẹ̀ṣẹ̀ mọ́, a ní ìkankan ṣe pẹ̀lú ẹrù Sátánì mọ́. Tá a bá ti rí ìsinmi fún ọkàn wa, kò sí lábẹ́ bó ti wù kó rí bí ìpọ́njú ṣe lè rí inú ayé. A máa tújú ká, a máa mọ̀ pé Jésù ó ti ṣẹ́gun ayé. Kò sí bí ìlà yìí ló ṣe lè wà nú ayé. A mọ̀ wípé àrán wa láti máa sá kíjokíjo nú ayé. Ìwọ onígbàgbọ́ tó bá ń sá kíjokíjo nú ayé, o tí ì rí ìsinmi fún ọkàn rẹ ni. O tí ì tẹ́wọ́ gba Jésù ni. Tó o bá ti tẹ́wọ́ gba Jésù lóòótọ́, o ní sá kíjokíjo. Tó o bá ti gbàdúrà, o ti mọ̀ kó ti gbàdúrà rẹ. Ìgbàgbọ́ rẹ sì ti rọ̀ mọ́ wípé òun gangan ló ní ètò ayé rẹ. Òun ló ń ṣàkóso ayé rẹ. Ẹni tó ń ṣàkóso, òun ló lójúṣe ayé rẹ. Ìwọ kọ́ ló lójúṣe ayé rẹ. Àfi tí o bá ṣe bàbá rẹ mọ́. Àfi tí o bá ti gbà gẹ́gẹ́ bí bàbá rẹ ni. Tí o bá ti gbà gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ nìkan ni. Ṣùgbọ́n tó bá ti gbà gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ, òun ló ń ṣàkóso ayé rẹ. Òun ló lójúṣe ayé rẹ. Ìwọ kọ́ ló lójúṣe ayé rẹ o. O gbọ́dọ̀ gbà fún kó juwọ́lẹ̀ fún pé o mọ̀ tó ń ṣe. Òun ló darí rẹ. Jẹ́ kí ìgbàgbọ́ rẹ rọ̀ mọ́, jẹ́ kí ìgbẹ́kẹ̀lé rẹ
kó rọ̀ mọ́ kó dì mú pẹ́kípẹ́kí tí o gbàgbọ́ lóòótọ́ kó sì tẹ̀lé ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa lérè. Ó ní bọ́ sálúbàtà ẹsẹ̀ rẹ, ibi tó wà yẹn ilẹ̀ mímọ́ ni. Nítorí pé ìpè tá à ń pè ọ́ a fẹ́ kó ṣe alábàápín ìwà mímọ́ Ọlọ́run, a fẹ́ kó ṣe alábàápín irú èèyàn tí Ọlọ́run jẹ́, a fẹ́ kó ṣe irú ẹni tí Ọlọ́run jẹ́, a fẹ́ kó ṣe alábàápín ìwà Ọlọ́run. Bí Ọlọ́run ṣe ń ṣe nǹkan a fẹ́ kó bẹ̀rẹ̀ sí ní ṣe, bọ́lọ́run ṣe ń ronú a fẹ́ kó bẹ̀rẹ̀ sí ní ronú bẹ́ẹ̀, bọ́lọ́run ṣe ń ṣe ìpinnu a fẹ́ kó bẹ̀rẹ̀ sí ní ṣe ìpinnu bẹ́ẹ̀. Nítorí náà ó ní pé bọ́ sálúbàtà ẹsẹ̀ rẹ náà, ṣe àtúnṣe tó yẹ kó o ṣe, ronúpìwàdà, kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, ronúpìwàdà, kọ ayé sílẹ̀, ronúpìwàdà, kọ èṣù sílẹ̀, ronúpìwàdà, kọ iṣẹ́ ara sílẹ̀. Ènìyàn ní ti ara ò lè wu Ọlọ́run lábẹ́ bó ti wù kó rí, kò sí ohun tó lè ṣe tó bá ti wà nípa ti ara, tó bá ti ń gbé ohun ti ara, tó bá ti ń gbé lékè, tó ti ń pọ ohun ti ara lé, ò lè wu Ọlọ́run. Ènìyàn nípa ti ara ò lè wu Ọlọ́run. Ènìyàn nípa ti ẹ̀mí nìkan ló lè wu Ọlọ́run. Nítorí pé èso ti ara ikú ló máa ń bí, ikú ni bẹ́ẹ̀ ni àti ìparun. Àmọ́ èso ti ẹ̀mí ló ń bí ìyè ayérayé, ìyè àìnípẹ̀kun. Nítorí náà ó pè wá kí ọkàn wa wá sí ìsinmi. Òun ni Jésù ṣe fún wa ní orí ọ̀fẹ́ wípé àwa tá a bá gbà á gbọ́ a máa jókòó pẹ̀lú rẹ̀ lọ́wọ́ ọ̀tún bàbá. Àwa tá a bá gbà á gbọ́ a lórí ọ̀fẹ́ àti dúró níwájú rẹ̀ gẹ́gẹ́ bí òdodo rẹ̀ tó jẹ́ fún wa nínú Kristi, nínú Ọlọ́run bàbá. Bẹ́ẹ̀ ni a lórí ọ̀fẹ́ yẹn láti dúró nínú òdodo tí Jésù dúró. A lórí ọ̀fẹ́ láti jókòó sí ọwọ́ ọ̀tún bàbá tí Jésù jókòó sí, nítorí pé a gba Jésù lólúwa àti olùgbàlà wa, nítorí pé a ṣetán àti jẹ́ alábàápín nínú ìwà mímọ́ rẹ̀, nínú òdodo rẹ̀, nínú ẹni tó jẹ́ àti ohun tó jẹ́ nínú ayé. Ọlọ́run fẹ́ ká gbà á gbọ́ ká sì tẹ̀lé, kò fẹ́ ká gbà á gbọ́ ká bẹ̀ sí ṣe tiwa o, kò fẹ́ ká gbà á gbọ́ ká padà sínú ẹbí wa. Ó ní pé ajá tó bá bá àgùntàn tó bá bá ajá rìn á jẹ̀gbẹ́. Tó bá ti lọ bá ajá rìn, ntájá ń jẹ lọ jẹ. Wọ́n tó bá sì lọ ń bá àwọn ẹlẹ́dẹ̀ ṣe ohun tẹ́lẹ́dẹ̀ ń ṣe tó ń jẹ náà ló jẹ. Bẹ́lẹ́dẹ̀ bá padà sínú èébì rẹ̀, sínú ẹ̀gbin, ìwọ náà padà sínú ẹ̀gbin. Ó ní pé ìbárẹ́ ayé ìṣọ̀tá Ọlọ́run ni. Ó ní pé ọmọ mi bí ẹlẹ́ṣẹ̀ bá ṣe ń tàn ọ́ má ṣe gbà. Ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ nípọn, ó ṣe ni láàánú, ó ṣe ni ní kàyéfì. Ní ọdún tí a wà yìí, ní àkókò tí a wà, ní sáà tí a wà yìí, pé ọ̀pọ̀lọpọ̀ wọn mọ bí ẹ̀ṣẹ̀ ṣe nípọn tó. Ohun tó mú kí Jésù ọ̀gá ògo kó wá kú lórí igi àgbélébùú fún gbogbo ènìyàn, ọ̀rọ̀ tó nípọn ni. Kì í ṣe ọ̀rọ̀ tá à ń pàtì, kì í ṣe ọ̀rọ̀ tí à ń fi ọwọ́ ìmẹ́lẹ́mú, tí à ń fi ọwọ́ yẹkẹrẹmú. Irọ́, ọ̀rọ̀ tó nípọn ni, ọ̀rọ̀ tó nípọn ni. Ẹ̀ṣẹ̀ á máa fa ìyapa láàrin ènìyàn àti ẹlẹ́dàá rẹ̀. Ẹ̀ṣẹ̀ á máa fa ìyapa láàrin ènìyàn àti Ọlọ́run. Nítorí náà tó Ọlọ́run bá ti ra ọ́ padà lọ́wọ́ ìparun, tó ti gbà ọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, má padà. Ohun tó ń sọ ni pé tó bá ti gbà á gbọ́ kó o tẹ̀lé, tó o bá tẹ̀lé o ti padà nìyẹn. O ti padà sínú ayé, o ti padà sínú ẹ̀ṣẹ̀. Ọlọ́run jẹ́ padà sínú ayé, Ọlọ́run jẹ́ padà sínú ẹ̀ṣẹ̀ o. Nítorí náà ó sọ fún wa pé o máa jẹ́ alábàápín ìwà mímọ́ rẹ̀ tó bá ti ṣe àtúnṣe, tí o wá yọ̀ǹda láti tẹ̀lé ohun rẹ̀, láti tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀, láti tẹ̀lé ohun tó ń tọ́ka fún ọ láti ṣe. Ohun tí Jésù ń sọ fún wa nìyẹn, wípé ó fẹ́ ká tẹ̀lé òun. Ká wo inú ìwé Hébérù, ohun tí ìwé Hébérù orí 12 yẹn tó sọ fún wa. Hébérù orí 12 ẹsẹ̀ 14 kí ló sọ nípa láti tẹ̀lé Jésù tá a bá gbà á gbọ́ lóòótọ́, tá a bá gbà á gbọ́ a gbọ́dọ̀ tẹ̀lé. Pé a tẹ̀lé òun ló fẹsẹ̀ múlẹ̀ wípé a gbà á gbọ́. Ìwọ tó gbà á gbọ́ tó tẹ̀lé tọkàntọkàn, tó tẹ̀lé pẹ̀lú gbogbo ayé rẹ̀, ó gbà á gbọ́ lóòótọ́ ni. Ó gbà á gbọ́ díjúdíjú. Ìgbàgbọ́ rẹ̀ ò tí ì fẹsẹ̀ múlẹ̀. Onígbàgbé ni ẹ́, ò ń ṣe onígbàgbọ́. Ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 14 yẹn ó sọ wípé ẹ máa lépa àlàáfíà. Àwọn tó ń tẹ̀lé Ọlọ́run nìyẹn, tó ń tẹ̀lé ọmọ aládé àlàáfíà, tó ń tẹ̀lé Ọlọ́run ọba àlàáfíà. Ó ní ẹ máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́. Ìwà mímọ́ kò ń ṣe ohun tí a ṣe alábàápín nítorí pé Ọlọ́run jẹ́ mímọ́ nìkan. Ó jẹ́ ohun tí a ṣe alábàápín láti wà nínú ìwà mímọ́ tìkára wa. Pé àwa tìkára wa à ń lépa ìwà mímọ́, à ń yàgò fún ìrí òrìṣà, à ń yàgò fún ẹ̀ṣẹ̀, à ń yàgò fún gbogbo àwọn ohun ẹ̀gbin nínú ayé, gbogbo àwọn ohun tó lè mú atako Ọlọ́run, gbogbo àwọn ohun tọ́lọ́run kẹ̀yìn sí àwa náà kẹ̀yìn sí, gbogbo ohun tọ́lọ́run ò fẹ́ àwa náà ò fẹ́, ohun tọ́lọ́run fẹ́ nìkan náà làwa náà dìrọ̀ mọ́ la fẹ́. Ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ nìyẹn. Ó ní ẹ máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́, ní àìsí èyí tí kò sí ẹni tí yóò rí Olúwa.
ìwọ tí o bá máa lépa àlàáfíà tó o sì lépa ìwà mímọ́, o lè rí Ọlọ́run. Ohun tí ìwé mọ́ sọ nìyẹn. Ó wà ní Bíbélì rẹ̀, ó wà ní Bíbélì mi náà. O lè rí Ọlọ́run. Báwo ló fẹ́ rí Ọlọ́run? O lè rí Ọlọ́run níbi débi tó rí Ọlọ́run lọ́hùn. O lè rí Ọlọ́run torí pé Ọlọ́run tá à ń sọ yìí, Ọlọ́run mímọ́ ni. Ọlọ́run tá à ń sọ, Ọlọ́run àlàáfíà ni. Òun ni ìwé mọ́ ṣe sọ nínú ìwé Matthew. Ó sọ fún wa, Jésù sọ fún wa wípé olùbùkún ni fún gbogbo àwọn onílàjà, nítorí pé àwọn ni irú wọn ni àwọn ni ọmọ Ọlọ́run. Àwọn tó ń lépa àlàáfíà ni àwọn onílàjà, àwọn tó ń ṣe ìlàjà láàrin ènìyàn àti ènìyàn, àwọn tó ń ṣe ìlàjà láàrin ènìyàn àti Ọlọ́run. Onílàjà, àwọn tí ń lépa àlàáfíà ni. Ó ní àwọn irú wọn ní ẹni ìbùkún, irú wọn ni abùsí fún láti ọ̀dọ̀ Ọlọ́run wá, irú wọn sì là ń rí gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Òun rèé o. Ó ní ẹ máa lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn, pẹ̀lú ènìyàn gbogbo. O ò ní sọ wípé torí pé wọ́n ṣẹ̀ ẹ́, o fẹ́ fi ibi tó ti wá hàn wọ́n, o fẹ́ fi ìwà Èkìtì hàn wọ́n, àbí o fẹ́ fi ìwà Àkúrẹ́ hàn wọ́n, o fẹ́ fi ìwà Igbá kan hàn wọ́n, ìwà Àwo hàn wọ́n. Irọ́. O ò ní sọ wípé ọmọ ibi tó ti jáde ni pé o máa pa ti gbàgbọ́ tì. Kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀. Tó o bá ti di àtúnbí, ohun àtijọ́ ti kọjá lọ, ohun gbogbo ti di ọ̀tun. O ò lè máa ṣe kíni, o ò lè máa sọ wípé nǹkan kan ṣẹlẹ̀, o fẹ́ pa ìgbàgbọ́ tì. Ẹ jẹ́ ká pa ẹ̀tì sí, ẹ ká gbé ẹ̀sìn tì sẹ́gbẹ̀ẹ́ kan. O mọ tó ń sọ. Nítorí pé ayé rẹ àti ìfi fún Jésù, o tí ì fi gbogbo ọkàn rẹ fún Jésù, fàyè rẹ fún Jésù. Ìwọ tó fàyè rẹ fún Jésù tí ó yẹ pé ohun àtijọ́ ti kọjá, tó bá wẹ̀yìn rẹ pàápàá kò sóhun tó fẹ́ bá ń bẹ̀, kò síbi tó fẹ́ lọ mọ́, kò sóhun tó fẹ́ rí lẹ́yìn rẹ mọ́. Kò yẹ kó rántí ohun àtijọ́ mọ́, tó rántí kọjá lọ. Ó ti di titun nínú Olúwa. Ìwọ tó fàyè rẹ fún Jésù lóòótọ́, ó ti di titun níwájú Olúwa. Bẹ́ẹ̀ ni, o gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń lépa àlàáfíà àti ìwà mímọ́, nítorí láìsí èyí kò sí ẹni tí ò rí Ọlọ́run. Àwọn tó máa rí Ọlọ́run níbí àti lọ́hùn, ní ayé ìsinsìnyí àti ayé tí ń bọ̀, àwọn tí ń lépa àlàáfíà ni. Torí ọmọ aládé àlàáfíà là ń tẹ̀lé. Àwọn tí sì ń lépa ìwà mímọ́ ni, torí Ọlọ́run mímọ́ là ń tẹ̀lé. O ò gbọ́dọ̀ ní nǹkan ṣe pẹ̀lú èrí òrìṣà. O ò gbọ́dọ̀ ní nǹkan ṣe pẹ̀lú èrí òrìṣà. Kí nìyí tó ṣe rí bẹ́ẹ̀? Ẹ ká wo ìwé Jòhánù kíní orí kíní láti ẹsẹ̀ 5, ẹgbọ́n tó sọ. Ó ní èyí sì ni iṣẹ́ tí àwa ti gbọ́ lẹ́nu rẹ̀, tí àwa sì ń jẹ́ fún yín, pé ìmọ́lẹ̀ ni Ọlọ́run, òkùnkùn kò sì sí lọ́dọ̀ rẹ̀ rárá. Alẹ́bẹ̀lì kàtàbàrà. Gbọ́ mi dáadáa, gbọ́ mi dáadáa. Ìmọ́lẹ̀ lọ́lọ́run, ẹ̀mí ni Ọlọ́run, ìmọ́lẹ̀ ni Ọlọ́run, ìfẹ́ ni Ọlọ́run. Òkùnkùn ò sí nínú rẹ̀ rárá. Kò sí bó ṣe lè ṣe, kò sí bó ṣe lè sọ. Gbogbo ohun tí a fi hàn wá nínú Bíbélì bí Ọlọ́run ṣe jẹ́, ìmọ́lẹ̀ ni. Ìmọ́lẹ̀ lọ́lọ́run. Ọlọ́run ìmọ́lẹ̀ ni. A ó ní Olúwa ni ìmọ́lẹ̀ mi àti agbára mi. Olúwa ni ìmọ́lẹ̀ mi àti agbára mi. Aya ta ni yóò fò mí? Nítorí pé o ti f'Olúwa ṣe ìmọ́lẹ̀ rẹ ni. Nítorí pé ìwọ náà gbòkùnkùn láàyè, torí kò sí òkùnkùn kankan. Ìwé máa sọ pé òkùnkùn kò sì sí lọ́dọ̀ rẹ̀ rárá. O ò lè rí Ọlọ́run kó rí òkùnkùn. O ò lè rí òkùnkùn lọ́dọ̀ rẹ̀ o. Ìmọ́lẹ̀ ni o. O ò lè bá òkùnkùn lọ́dọ̀ rẹ̀ o. O ò lè rí ibi kankan lọ́dọ̀ Ọlọ́run. Nítorí pé rere ni Olúwa. Ó ní nítorí pé Olúwa dáa, àánú rẹ̀ sì dúró láéláé. Olúwa dáa, dídára ni Olúwa. Nítorí pé ó jẹ́ ìmọ́lẹ̀. Ìfẹ́ ni Olúwa. Nítorí ó jẹ́ ìmọ́lẹ̀. Òun ló ṣe máa mọ̀ wípé ẹ̀mí ni Ọlọ́run, nítorí ó jẹ́ ìmọ́lẹ̀. Ìwọ tó bá bá Ọlọ́run pàdé, ohun tó máa bá pàdé ní ìmọ́lẹ̀. Ìwọ tó bá bá àwọn áńgẹ́lì Olúwa pàdé, ohun tó máa bá pàdé ní ìmọ́lẹ̀. Nígbà tí Sọ́ọ̀lù kó tó di àpọ́stélì Pọ́ọ̀lù tó máa bá Olúwa pàdé ní ojú ọ̀nà Damasku. Nígbà tí Jésù farahàn ní òfurufú, ìwé máa sọ pé ìmọ́lẹ̀ kan tàn gbòò tó kọjá ìmọ́lẹ̀ oòrùn, tó kọjá ìtọ̀sọ́ oòrùn. Nígbà tí ó rí, ó mọ̀ pé Olúwa ni. Nítorí ìmọ́lẹ̀ ni. Ìmọ́lẹ̀ tí ojú ò lè wò. Ìmọ́lẹ̀ ni Ọlọ́run, kò sí òkùnkùn kankan nínú rẹ̀ rárá. Ẹgbọ́n tó sọ síwájú sí. Ẹgbọ́n bó ṣe sọ, bó ṣe júwe rẹ̀ fún wa. Ìwọ tó bá fẹ́ bá Ọlọ́run rìn, ó máa ṣe tán àti ṣe alábàápín nínú ìmọ́lẹ̀ rẹ̀. Kí nìdí tí ó sì jẹ́ ìmọ́lẹ̀? Nítorí jẹ́ mímọ́, mímọ́. Ohun tí ó máa hàn kedere, ohun tí ó máa wà ní mímọ́ kedere. Ẹgbọ́n tó sọ. Ó ní bí àwa bá wí pé àwa ní ìdàpọ̀ pẹ̀lú rẹ̀, tí àwa sì ń rìn nínú òkùnkùn, àwa ń ṣèké, èké ni wá, òpùrọ́ ni wá. Àwa kò sì ṣe òtítọ́.
òtítọ́ ò ń ṣe ohun tó máa gbọ́ tó máa mọ̀, ó jẹ́ ohun tó máa mú wá sínú ìṣe. Ìgbàgbọ́ ò ń ṣe ohun tó máa ní lọ́kàn rẹ gẹ́gẹ́ bí èrò ọkàn rẹ, ohun tó máa mú wá sínú ìṣe. Bí a ṣe mọ ẹni tó ní ìgbàgbọ́, ó ní nípa iṣẹ́ ọwọ́ rẹ̀, ó nípa ohun tí ó mú wá sí ìṣe, ó ní nípa èso tó ń so. Bí a ṣe mọ igi, òun ni èso, kì í ṣe ewé. Ewé kọ́ la fi mọ igi, èso la fi mọ igi. Ó ní sọ igi di rere, èso rẹ̀ yóò sì di rere. Torí pé bí èso bá búburú, igi búburú nìyẹn. Igi tó bá máa jẹ́ rere, èso rẹ̀ á jẹ́ rere. Nítorí náà ẹgbọ́n tó sọ, ó ní bí àwa bá wí pé àwa ní ìdàpọ̀ pẹ̀lú rẹ̀, tá a bá ní ìdàpọ̀ pẹ̀lú Ọlọ́run tó jẹ́ ìmọ́lẹ̀ lóòótọ́, tá a bá ní ìdàpọ̀ pẹ̀lú Ọlọ́run tó jẹ́ mímọ́ lóòótọ́, tá a bá ní ìdàpọ̀ pẹ̀lú Ọlọ́run tó jẹ́ ìfẹ́ lóòótọ́, Ọlọ́run ẹ̀mí, ẹgbọ́n o, ó ní tí àwa sì wá rìn nínú òkùnkùn, ó ní àwa ń ṣèké, àwa kò sì ṣe òtítọ́. Èké nìyẹn, irọ́ nìyẹn lórí irọ́ nìyẹn. Ìdí ìwà wa la fi mọ ìgbàgbọ́ wa, la mọ ẹni tá a gbàgbọ́, la mọ irú ẹni tá a ń ṣe, tá a mọ ẹni tá a gbẹ́kẹ̀lé, tá a mọ ẹni tá a ń jọ́sìn sí. Inú ìwà wa ni ó ní Jésù ṣe polongo kó pariwo títí pé ẹ fẹ́ràn ọmọnìkejì yín gẹ́gẹ́ bí ara yín. Ó ní ẹ fẹ́ràn ara yín gẹ́gẹ́ bí mo ṣe fẹ́ràn yín. Ó ní irú ìfẹ́ wo ni èyí, kí ènìyàn kó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún ọmọnìkejì rẹ̀. Irú ìfẹ́ Kristi nìyẹn. Ó ní ká fẹ́ràn ara wa. Ṣé ìwọ náà lè sọ fún ara rẹ pé o fẹ́ràn ọmọnìkejì rẹ bí ara rẹ? Tí o wá tún lè sọ fún ara rẹ pé o fẹ́ràn àwọn ọmọ ìjọba Ọlọ́run, àwọn ará Kristi gẹ́gẹ́ bí o ṣe fẹ́ràn ara rẹ? Irọ́. Tí o wá lè sọ pé o fẹ́ràn wọn gẹ́gẹ́ bí Kristi ṣe fẹ́ràn rẹ, tí ìwọ náà gbìyànjú àti fẹ́ràn wọn bẹ́ẹ̀? Irọ́. Ìyẹn ló máa mọ̀ wípé èké ni ọ. Òkùnkùn nìyẹn. Bó o bá gbọ́ ohùn Olúwa, tí o gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí o sì tẹ̀lé, èké nìyẹn, òkùnkùn nìyẹn. Ó ní àwa kò ṣe òtítọ́. Òṣìṣẹ́ ò ń ṣe ọgbọ́n nìkan, ìṣe ni, ìwà ni. Ọ̀rọ̀ Ọlọ́run ò ń ṣe gbígbọ́ nìkan, ó máa gbọ́ kó o lè mú wá sí ìṣe. Ó máa gbọ́ kó o lè mú wá sí ìṣe ni. Inú ìṣe rẹ la máa ti rí èso rẹ, la máa ti mọ irú ènìyàn tó jẹ́, la máa ti mọ irú Ọlọ́run tó ń sìn, tá máa mọ ibi tí ìgbẹ́kẹ̀lé rẹ wà àti ibi tí ìgbàgbọ́ rẹ wà. Ìwé mọ́ fi yé wa wípé bí gbogbo ìrètí wa bá bẹ nínú ayé yìí, ó ní àwa jẹ́ òtòṣì jùlọ. Gbogbo ìrètí rẹ gbọ́dọ̀ wà nínú ayé yìí, torí pé wọ́n tó bá ń fi gbogbo ìgbésẹ̀ rẹ àti ìpinnu rẹ láyé kó ọrọ̀ ọjọ́ tó fi ń ṣe bó ṣe wù ọ́, ó túmọ̀ sí gbogbo ìrètí rẹ nínú ayé yìí ló wà. O gbàgbọ́ pé ọ̀run wà, o gbàgbọ́ pé Jésù ń bọ̀ lẹ́ẹ̀kejì, o gbàgbọ́ pé gbogbo tá a bá ṣe láyé gbogbo ẹ̀ la máa jèrè, ó máa dá wa lẹ́jọ́ lọ́jọ́ kan. O gbàgbọ́ bẹ́ẹ̀. Àmọ́ ìwọ tí o bá gbàgbọ́ bẹ́ẹ̀, á hàn nínú ìwà rẹ, á hàn nínú ìṣe rẹ, á hàn nínú ìgbésẹ̀ rẹ àti ìpinnu rẹ láyé, ó máa hàn. Ó ní ṣùgbọ́n bí àwa bá ń rìn nínú ìmọ́lẹ̀, ìwọ ló máa ṣe ìpinnu lọ́kàn rẹ pé wàá rìn nínú ìmọ́lẹ̀, torí ìmọ́lẹ̀ ni Ọlọ́run. Ìwọ ló máa ṣe ìpinnu lọ́kàn rẹ pé Ọlọ́run ti sọ ọ́ di mímọ́, ó máa rìn gẹ́gẹ́ bí ẹni mímọ́. Ó máa fi ìwà rẹ jọ Jésù. Ó ti di ọmọ Ọlọ́run. Nítorí náà ìwà rẹ gbọ́dọ̀ jẹ́ ìwà bí Ọlọ́run. Ìwà rẹ gbọ́dọ̀ jẹ́ ìwà bí Ọlọ́run. Kò gbọ́dọ̀ fi ohun kọ́kọ́ jọ èṣù, tàbí ohun kọ́kọ́ jọ ohun ti ayé yìí, tàbí ohun kọ́kọ́ pẹ́ ayé yìí. Ìwọ ò gbọ́dọ̀ jẹ́ ènìyàn nípa ti ara mọ́, nítorí ènìyàn nípa ti ara ò lè wu Ọlọ́run. Ó ti di ẹni ẹ̀mí, torí ẹ̀mí ni Ọlọ́run, ìmọ́lẹ̀ sì ni Ọlọ́run, ìfẹ́ ni Ọlọ́run, mímọ́ ni Ọlọ́run. Ìwọ náà gbọ́dọ̀ jẹ́ ìmọ́lẹ̀, o gbọ́dọ̀ jẹ́ ìfẹ́, o gbọ́dọ̀ wà ní mímọ́. Ó ní ṣùgbọ́n bí àwa bá ń rìn nínú ìmọ́lẹ̀, bí òun tí ó ń bẹ nínú ìmọ́lẹ̀, àwa ní ìdàpọ̀ pẹ̀lú ara wa. Ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ ní ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, nítorí pé ẹ̀ṣẹ̀ ò lè dúró wájú rẹ̀, kò lè fojú wo ẹ̀ṣẹ̀. Tá a bá ṣe ìpinnu, tá a fi ọkàn wa sí wípé a máa rìn nínú ìmọ́lẹ̀, a máa yàgò fún ère òrìṣà, a máa yàgò fún ẹ̀ṣẹ̀ àti gbogbo ẹ̀gbin inú ayé yìí. Bí wọ́n tilẹ̀ ṣẹ̀ wá, bí a bá tilẹ̀ tà sí òfin Olúwa lábẹ́ bó ti wù kórí, lọ́gán la máa ṣe kí ni, a máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, torí ẹni tó bá bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere. Ní ẹ̀jẹ̀ lọ́gán, torí ká wà nínú ìmọ́lẹ̀, lọ́gán ni ẹ̀jẹ̀ Jésù á wẹ̀ wá mọ́. Lọ́gán la máa rí ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gbà. Lọ́gán ni a máa rí wípé a ṣe àtúnṣe. Gbogbo sálúbàtà inú ayé yìí tó bá bá lẹ́sẹ̀ wa, á sáré bọ́ sílẹ̀, á kọ̀ sílẹ̀, á lè dúró ní ilẹ̀ mímọ́ Ọlọ́run níwájú ẹni mímọ́ jùlọ.
ohun Olúwa yìí kò láṣì o, kò láṣì fún gbogbo ènìyàn. Ẹni tí ó bá fẹ́ gbọ́ ìpè àtọ̀runwá, ó jẹ́ ẹni tí ó gba Ọlọ́run gbọ́ tí ó sì ṣetán àti tẹ̀lé Jésù. Àjàgà rẹ̀ rọrùn, ẹrù rẹ̀ sì fúyẹ́. A jẹ́ ẹni tí ó ṣetán àti gba ìsinmi fún ọkàn rẹ̀, tó sì ṣetán pé kí ìsinmi tí Jésù fún ọ ní ọkàn rẹ̀ kó má sọnù o, kó má fi ìsinmi lẹ̀, kó má lé ohun tí ò sọnù kiri, kó má ṣe hílàhílo, kó má yọra rẹ̀ lẹ́nu nínú ayé yìí. Irọ́, ó máa gbé ìgbé ayé yìí bí ẹni tó ń retí bíbọ̀ Jésù lẹ́ẹ̀kejì. Ó máa gbé ìgbé ayé yìí bí ẹni tó fẹ́ wo Ọlọ́run. Ó máa gbé ìgbé ayé yìí bí ẹni tó fẹ́ wà ní mímọ́, tí ò fẹ́ kí ẹnikẹ́ni kó ta epo sí àlà rẹ̀, tí ò fẹ́ ṣe Ọlọ́run láti bó ti wò ó kéré mọ́. Ó máa gbé ìgbé ayé yìí pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ìbẹ̀rù Ọlọ́run. Ẹni tó ṣetán àti ṣe alábàápín nínú ìwà mímọ́ Ọlọ́run ni. Mo fẹ́ ká gbàdúrà lórí ta ìpè. Olúwa, mo gba orí ọ̀fẹ́ yìí, mo gba orí ọ̀fẹ́ láti tẹ̀lé ọ. Mi fẹ́ gbà ọ́ gbọ́ nìkan, mo fẹ́ tẹ̀lé ọ. Mo fẹ́ fi ìwà mi jọ ọ́. Mo fẹ́ ní ìwà bí Ọlọ́run gẹ́gẹ́ bí ogún ìbí mi. Mo fẹ́ tẹ̀lé ọ tọkàntọkàn, táyétáyé, tọkàntọkàn, táratára, tí gbogbo ohun ìní mi, tí gbogbo ohun tó fún mi láyé. Mo fẹ́ wù ọ́, mo fẹ́ fi ohun ìní mi wù ọ́, mo fẹ́ fi àkókò mi wù ọ́, mo fẹ́ fi èrò ọkàn mi wù ọ́, mo fẹ́ fi ìpinnu mi wù ọ́, mo fẹ́ fi ìgbésẹ̀ mi wù ọ́. Mo fẹ́ kó o ṣe àkóso gbogbo tó ní ṣe pẹ̀lú ayé mi, kí ayé mi ó wù ọ́. Mo fẹ́ fi ohun gbogbo wù ọ́, Olúwa. Mo gba orí ọ̀fẹ́ yìí. Mo fẹ́ jẹ́ alábàápín nínú ìwà mímọ́ rẹ. Mo fẹ́ máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́, kí n bá lè rí ọ, kí n lè rí ọ nínú ayé yìí àti nínú ayé tó ń bọ̀. Jésù Kristi Olúwa wa, àmín. Ìwọ tó gbàdúrà yẹn, orí ọ̀fẹ́ yẹn lórúkọ Jésù, Ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún ọ. Bẹ́ẹ̀ ni Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní fi òye ìwà mímọ́ yí ọ. Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní fi òye òdodo Kristi yí ọ. Láti òní lọ, mo pa láṣẹ fún ọ, ò ní padà sẹ́yìn, ò ní yẹsẹ̀, ọ̀tá ò ní já ọgbà. Bẹ́ẹ̀ ni yóò sì kò yí padà. Jésù Olúwa wa, àmín. Ìwọ náà tó ti gbọ́ ohùn yìí tí a ti kọ sí ọ, tí ẹ̀rí ọkàn sì ń jẹ́ ọ pé o nílò àti ṣe ìlàjà láàrin wa àtẹlẹ́dàá rẹ. Mo fẹ́ pè ọ wá. Ìpè yìí, ìpè àtọ̀runwá yìí, ó kọ sí ìwọ náà wípé kó o ṣe ìlàjà láàrin wa àti Ọlọ́run, kí o gba Jésù lólúwa àti olùgbàlà rẹ, kí o lè rí ìsinmi fún ọkàn rẹ. Tó bá wò ó wípé ẹ̀rí ọkàn ń jẹ́ ọ, ìwọ sì làlùfáà ń bá, ìwọ ni wòlíì yìí ń bá, ìwọ ni Ọlọ́run yìí ń bá, ìwọ ni iná tí ń jó ìgbẹ́ tí ìgbẹ́ òṣìrú lákòókò yìí ló ń kọ sí lóòótọ́. Bọ́ sálúbàtà ẹsẹ̀ rẹ, pa gbogbo ohun tó mọ̀ tì, pa gbogbo ipò rẹ nínú ayé yìí tì, bọ́ sórí eékún rẹ, kí o gba àdúrà yìí tẹ̀lé mi. Sọ pé lórúkọ Jésù Kristi, Olúwa, mo ti gbọ́ ohùn rẹ lónìí, mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ lónìí, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo gbàgbọ́ tọkàntọkàn pé lóòótọ́ Jésù Kristi ló wá sáyé láti wá kú fún ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. Ó sì jíǹde ní ọjọ́ kẹta, ó gòkè rí ọ̀run láti jókòó sí ọwọ́ ọ̀tún Bàbá. Mo fi ẹnu mi jẹ́wọ́ rẹ Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà mi. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Mo kẹ̀yìn sẹ́ṣù, mo kẹ̀yìn sẹ́ṣẹ̀, mo kẹ̀yìn sí ayé yìí. Sọ mí di àtúnbí, sọ mí di ọmọ rẹ. Wọnú ayé mi wá, kó tún mi ṣe, kó bẹ̀rẹ̀ sí ní gbénu ọkàn mi, kí gbogbo ìgbésí ayé mi kó bu ọlá àti ògo fún orúkọ rẹ. Jésù Kristi Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ìwọ tó gbàdúrà yẹn tọkàntọkàn, mo kí ọ kú oríire, o ti di àtúnbí, o ti di ọmọ Ọlọ́run. Mo wá gbàdúrà fún ọ, gbogbo ẹ̀ṣẹ̀ rẹ yẹn, àwọn tó mú kí ẹ̀rí ọkàn rẹ máa já ọ, tó mú kí ẹ̀bi kó wà ní ọkàn rẹ, gbogbo ẹ̀ṣẹ̀ rẹ, adarí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Adarí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Gbọ́ lẹ́ẹ̀kan sí, adarí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Mo pa láṣẹ fún ọ, ó di titun Kristi. Mo kí ọ káàbọ̀ sínú ẹbí Ọlọ́run tó ń bẹ láyé. Mo sì sọ kedere sínú ayé rẹ, sínú àyànmọ́ rẹ pé gba ìsinmi fún ọkàn rẹ. Ohun àtijọ́ ti kọjá lọ. Mo ní ohun àtijọ́ ti kọjá lọ. Ohun gbogbo ti di tuntun nínú ayé rẹ. Abárí àìlera tàbí ìkánjú kan tó ń bá ọ fúnra, lórúkọ Jésù ó wá sópin. Ó wá sópin, ó wá sópin. Mo pa láṣẹ àlàáfíà fún ọ àti fún ilé rẹ, àlàáfíà fún ọ àti fún ìdílé rẹ, àlàáfíà fún mo rí wọ bá lé tó tiẹ̀ fàyè rẹ fún Jésù. O sì ń gbọ́ mi, o wà lọ́dọ̀ àlè, kó bá lè mọ̀ pé mo rí ọ ni o wà lọ́dọ̀ àlè, ọ̀dọ̀ àlè ló wà, o sì lọ́dọ̀ ìyàwó rẹ, o sì lọ́dọ̀ àwọn ọmọ rẹ, ọ̀dọ̀ àlè ló wà. Ìwọ bó sì ti gbọ́ ohùn yìí tó sì já ọgbà, gbogbo ohun tí a ṣe tá a fi bọ́ lójú gẹ́gẹ́ bí òwú ṣùṣù, ó fi ayé rẹ sílẹ̀, ó fi ayé rẹ sílẹ̀. O wá di pé o wà lọ́dọ̀ àlè, o ti dẹ́jà ìgbéyàwó rẹ, o ti dẹ́jà májẹ̀mú ìgbéyàwó, o sì ti dẹ́jà láàrin wa àti ìyàwó rẹ àti àwọn ọmọ rẹ. O ti ṣe àtúnṣe ohun àtijọ́ ti kọjá lọ. Níbi tó wà yẹn, sọ fún ẹni tó wà pẹ̀lú wípé o ti pàdé Jésù. Sọ fún wọn pé àwọn náà lórí ọ̀fẹ́ àti pàdé Jésù kan ṣe àtúnṣe, pé ìgbésí ayé àgbèrè àti ìgbésí ayé ẹ̀ṣẹ̀ kò lérè o, ìparun ni. Nítorí náà padà bó ṣe ń gbọ́ mi, mú aṣọ rẹ, bó o bá sì lórí ọ̀fẹ́ àti mú,
bọ́ síta kó padà lọlé lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ wọ́n á dáríjì ọ́ wọ́n á tẹ́wọ́ gbà ọ́ ohun gbogbo yóò sì di ọ̀tun fún ọ. bó o bá láǹfààní ké sí mi kó o pè mí kó o ránṣẹ́ sí mi mo máa tọ́ ọ sọ́nà ọ̀nà tó gbé gbà tó gbogbo yóò sì mú tó wà padà bọ̀ sípò gbogbo tó ti sọnù gbogbo ohun tí a ti kó lọ lọ́wọ́ rẹ Ọlọ́run yóò dá padà fún ọ nítorí kò di àtúnbí lórí pẹpẹ yìí mo kí ọ kú oríire gbogbo àti àdí àtúnbí lórí pẹpẹ yìí a kí wa kú oríire o jẹ́ kí a mọ̀ kọ sí wa kí a lè darapọ̀ mọ́ ìdàgbàsókè wa nínú ẹ̀mí mo gbàdúrà wípé Ọlọ́run lábẹ́ bó ti wù kó sí lábẹ́ bó ti kórè kò ní fi wá sílẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa àmín. àwa tá a mọ́ra wa lọ́wọ́ tá a fẹ́ fún Olúwa ní ọrẹ ọjọ́ ìsinmi ọrẹ ojú Olúwa tàbí ọrẹ wòlíì tàbí ohunkóhun tá a bá fi fún Ọlọ́run ọrẹ ìdá mẹ́wàá ni ohun tá a bá fẹ́ fún Ọlọ́run àkókò rẹ̀ láti fún Ọlọ́run àwọn ọmọ ọjọ́ àfi bá ṣe máa ṣe sórí pẹpẹ kò fẹ́ súre fún wa gbogbo àwa tá a ní fífi fún Olúwa tá a fi fún Olúwa lórí òkè yìí lórí gbogbo àgbáyé mo pa á láṣẹ ọwọ́ yín ò ní wálẹ̀ lábẹ́ bó ti kó ọwọ́ yín á máa ròkè ọwọ́ yẹn máa ròkè gbogbo ìdáwọ́lé yín kó máa ṣe rere gbogbo ènìyàn tí ó ń fi ìṣúra rẹ̀ dàpọ̀ mọ́ iṣẹ́ Olúwa lórókè ìdáwọ́lé rẹ̀ kó máa yọrí sí rere kó máa ṣe rere lábẹ́ bó ti kórí ilé rẹ̀ ò ní dáwóró okòwò rẹ̀ ò ní dáwóró iṣẹ́ rẹ̀ ò ní dáwóró ó yá lọ máa pọ̀ sí ní rere lọ máa pọ̀ sí rere ó yá ara mi yẹn ṣe dáadáa lọ máa pọ̀ sí ní rere bẹ́ẹ̀ ni ó sì rí kó yí padà Jésù Kristi Olúwa wa mo súre fún gbogbo ènìyàn bí àwọn tó ráǹfààní àti ìfilélẹ̀ àbò ráǹfààní àti ìfilélẹ̀ mo sì súre fún ọ ìbùkún ni ìrere jẹ́ fún gbogbo ènìyàn bá a ṣe ń dàgbà sí la ṣe mọ bí a ṣe ń fìfẹ́ wa hàn sí Ọlọ́run sí nítorí náà fífi fún Ọlọ́run kò ń ṣe àfipáṣe àfìfẹ́ṣe ni àfi ìdùnnú ṣe bí a ṣe ń dàgbà tí a mọ rírì Ọlọ́run là á mọ̀ pé gbogbo ohun tí a ní gbogbo ohun tí a jẹ́ ti Olúwa ni tá a bá ti lórí ọ̀fẹ́ àti ìfolúwa a máa ń sáré ṣe a máa fi ìtara ṣe torí a mọ ẹni tọ́lọ́run jẹ́ wípé kò sóhun tó fi folúwa tí ó fi ayé rẹ̀ sílẹ̀ ó ń dúró dì ọ́ gẹ́gẹ́ bí ìkórè tí ò látàsé ìkórè ọjọ́ iwájú rẹ ni mo gbàdúrà fún gbogbo ènìyàn lábílíàtà àkílíàtà múlúwálíàkà ọ̀vẹ́líàkà tóbàlíà ọwọ́ tó ń dà lúrú òní dọ́dọ̀ ẹ̀ alẹ́ lílé lẹ́kù àbílítà ọ́líbìlíàkàtà ọwọ́ tó ń da ìlú rú ọwọ́ tó ń da ìdílé rú ọwọ́ tó ń da ìletò rú lórúkọ Jésù kò ní dọ́dọ̀ ẹ kò ní dọ́dọ̀ ẹ gbogbo ọwọ́ ibi tó nà jáde lásìkò yìí lórí rẹ ó gbẹ dànù lórí ilé rẹ ó gbẹ dànù lórí iṣẹ́ okòwò rẹ ó gbẹ dànù ó yá lọ kó lọ ṣẹ́gun lọ́sẹ̀ yìí kó lọ ṣẹ́gun lóṣù yìí lọ ṣẹ́gun lọ ṣe rere lọ ṣẹ́gun lọ ṣe rere ò ní san rere nù mo pa á láṣẹ gbáyé gba ìṣẹ́gun bẹ́ẹ̀ ni ó sì rí kò yí padà lórúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù àmín. a máa pàdé ara wa lọ́sẹ̀ tó ń bọ̀ bí Jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn a máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ yìí bọ́ sálúbàtà ẹsẹ̀ rẹ̀ ìpè àtọ̀runwá ni o láti jẹ́ alábàápín nínú ìwà mímọ́ rẹ̀ kí ó lè ní ìwà bí Ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run títí ọ̀sẹ̀ tó ń bọ̀ mo gbàdúrà Ọlọ́run àlàáfíà rẹ̀ kò ní fi wá sílẹ̀ ire rẹ̀ kò ní fi wá sílẹ̀ ẹ jẹ́ àṣẹ orí ọ̀fẹ́ lápapọ̀ orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa fẹ́ mọ ti Ọlọ́run àti ìdàpọ̀ tí ẹ̀mí mọ́ kí ó sọ̀kalẹ̀ kí ó máa bá wa gbé láti sìn lọ àti ti láéláé àmín 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 lórúkọ Jésù àmín títí ọ̀sẹ̀ tó ń bọ̀ ire o.